àṣeyẹlé ni ẹ̀yin náà sọ pé You can't find them here. They are lost in transit. Oh. Let somebody call her. When is going to be? Let somebody call her. Alága Planning Committee bàbá wa olóyè Mustapha Adébáyọ̀ Òyèrò àwọn ní ààrẹ Máyégún Bàbá Chairman Coalition Planning Committee Oníyíráàdì. Ààrẹ Aláàjì olóyè Aṣíwájú Yẹkin Àbá Àtọ́ládẹ́jọ́ wáyé àbá. Lálọ́jà ìtìbí bàbá wọ́n kì í fẹ́ kí. Lọ́rẹ́ sí bàbá lọ́rẹ́bù àwọn tí ó sanwó lónìí ẹjẹ́ asáré kí wọn. Ojú ṣẹ́wóṣẹ́wó yóò jà, ojú yàlẹ́yàlẹ́ yóò jà. Coronation Planning Committee àwọn tó pe currency alága Planning Committee bàbá wa olóyè Mustapha Adébáyọ̀ Òyèrò àwọn ní ààrẹ Máyégún of Ìbàdàn land Chairman Coronation Planning Committee Oníyíráàdì. Ààrẹ Aláàjì olóyè Aṣíwájú Yẹkin Àbá Àtọ́ládẹ́jọ́ wáyé àbá. Bàbá lọ́jà ìjẹ́nara fún Ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wà pé. Àwọn òkú tó máa ṣe wọ́n ti ṣe ìlera fún place. Ìjọba tó fún mi náà kò fún wa wọ́n yìí wọ́n tó fún. I want Asuba coming in the entrance. See, that's when Asuba coming in. Not just take the camera, don't just put your camera. Go focus. Please, that. Ọmọ ẹgbẹ́ ti bàbá mọ́, bàbá ọ̀pọ̀tọ̀ mọ́ náà, ọmọ ilé ìgbàkọ̀dà, ọkọ̀ ọ̀gbọ́tayá, ẹ̀yẹ náà ìgbàtọ̀ kan. Káàrí Nàìjíríà, àgbà ìmọ̀lẹ́ ìgbóni ọ̀rẹ́ ní èèyàn, àgbà ìmọ̀lẹ́ ọkùnrin onídìrí lẹ́kọ̀ọ́kì ní ọmọ ẹ̀sìn bá lé ilé lọ.
Give me